Dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, gbé yín ga fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ ẹtì àkọ́kọ́ èyí tí ó jẹ́ ọjọ́ oore ọ̀fẹ́ nínú oṣù ìkẹsàn-án. A gbàdúrà wípé oore ọ̀fẹ́ Kristi Olúwa wa yóò máa pọ̀ sí nínú ayé wa ní orúkọ Jésù, àti gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, èyí Olúwa yóò fi àánú yín mú kúrò. A ó sì jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ tí a ó gbọ́ léni o, àti pé àdúrà tí a ó gbà léni Ọlọ́run ẹ ó fi àṣẹ dá wa lóhùn tó ti a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé àdúrà fún àwọn aṣíwájú. Àdúrà fún àwọn aṣíwájú. Àwọn àkọsílẹ̀ orí wa nínú ìwé òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejì. Ìwé òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejì. Nípa ìrékọjá ilẹ̀ ni àwọn ìjòyè di púpọ̀, ṣùgbọ́n nípa amòye àti oní ìmọ̀ ènìyàn kan ni a mú ilẹ̀ pẹ́. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Tímótì kínní orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkejì. Ìwé Tímótì kínní orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkejì. Nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣìpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn, fún àwọn ọba àti gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà wàyí. Ẹ jẹ́ ká gba àdúrà tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa léni fún àwọn aṣíwájú wa. Àdúrà àkọ́kọ́. Olúwa, ó ṣeun fún gbogbo àwọn aṣíwájú tí ó fún wa ní orílẹ̀-èdè yìí, ní ìpínlẹ̀ wa, ní ibi iṣẹ́ wa káàkiri àti gbogbo ẹ̀ka ayé tó kù. Ẹ ṣeun fún ìpamọ́ àti ìdásí wọn. Àdúrà kejì. Bàbá, jọ̀wọ́ fún àwọn aṣíwájú wa ní ọgbọ́n àtòkèwá àti ìtọ́ni láti jẹ́ kí wọ́n ṣe àwọn ìpinnu tó dára jùlọ tó wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ rẹ ní gbogbo ìgbà. Àdúrà ìkẹta. Bàbá, jọ̀wọ́ fún àwọn aṣíwájú wa ní ọkàn láti sìn. Jẹ́ kí wọ́n darí wa pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìyọ́nú. Àdúrà ìkẹrin. Bàbá, jọ̀wọ́ ràn àwọn aṣíwájú wa lọ́wọ́ láti ṣàkóso pẹ̀lú òtítọ́ inú àti ìwà rere rẹ. Ràn wọ́n lọ́wọ́ láti jìnnà sí àwọn ìwà ìbàjẹ́ ní orúkọ Jésù. Kókó àdúrà karùn-ún. Bàbá, jọ̀wọ́ fún àwọn aṣíwájú wa ní okun àti ọpọlọ láti kojú ìpèníjà àti wàhálà tó máa ń wá pẹ̀lú jíjẹ́ aṣíwájú ní orúkọ Jésù. Kókó àdúrà kẹfà. Bàbá, jọ̀wọ́ tọ́jú ìdílé àti àwọn tí àwọn aṣíwájú wa nílò. Má jẹ́ kí èṣù kó dí wọn lọ́wọ́ láti jẹ́ aṣíwájú rere nítorí àwọn ìṣòro ti ara wọn ní orúkọ Jésù. Kókó àdúrà keje. Bàbá, jọ̀wọ́ dáàbò bo àwọn aṣíwájú wa kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Má jẹ́ kí ìpinnu èṣù wá sí ìmúṣẹ lórí wọn ní orúkọ Jésù. Kókó àdúrà kẹjọ. Bàbá, ìwọ nìkan ni orísun ìrànlọ́wọ́. Jọ̀wọ́ rán ìrànlọ́wọ́ kíákíá sí àwọn aṣíwájú wa kí wọ́n lè mú èrèdí rẹ fún ayé wọn ṣẹ. Kókó àdúrà kẹsàn-án. Bàbá, jọ̀wọ́ fi àwọn onímọ̀ràn gidi àti àwọn tó mọ nǹkan lò dáradára fi wọ́n yí àwọn aṣíwájú wa ká. Jẹ́ kí àwọn onímọ̀ tara ẹni nìkan àti àwọn aláyídàyídà kí wọ́n jìnnà rere sí wọn ní orúkọ Jésù. Ìkẹwàá. Bàbá, mo gbàdúrà fún ọgbọ́n fún àwọn aṣíwájú wa. Ràn wọ́n lọ́wọ́ láti ṣẹ̀dá àwọn òfin tó bá ìfẹ́ rẹ mu ní orúkọ Jésù. Ìkọkànlá. Bàbá, jọ̀wọ́ jẹ́ kí ẹ̀mí títayọ rẹ kí ó sinmi lé àwọn aṣíwájú wa. Ràn wọ́n lọ́wọ́ láti rí àwọn ọ̀nà tó mú ọgbọ́n wá láti yanjú àwọn ìpèníjà tó wọ́pọ̀, kí wọ́n sì darí gbogbo àwọn ènìyàn dáradára. Kókó àdúrà ìkejìlá. Àwọn kókó àdúrà ìwọ fúnra rẹ fún àwọn aṣíwájú wa. Ọlọ́run yóò fi àánú dáhùn àdúrà wa o, yóò sì ṣàánú fún àwọn aṣíwájú wa. Àdúrà wa lórí àwọn aṣíwájú wa kò ní lọ láìṣẹ o.
Ọlọ́run yóò fi àṣẹ dáhùn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.